balẹ̀ dáadáa. Ṣé rí ọ̀rọ̀ ẹ̀sìn ó jẹ mí lógún púpọ̀. Tí bàbá ló púpọ̀. Torí táyé bá ti dá bó ṣe dà yìí. Táyé bá ti polúkún oṣù. Kálukú sáfẹ́ kan mọ̀ pé ọ̀dọ̀ òun lọ̀nà wà, ọ̀dọ̀ òun lòdodo wà. Ẹni tí ń purọ́ náà yóò fẹ́ ká mọ̀ yìí pé òdodo lòun sọ. Olóòwò máa kọjá bẹ̀ láti sá. Ṣùgbọ́n kí ni yóò máa ṣe òpinya irọ́ àtòdodo? Ṣàdáyọrí ẹ̀. Òun náà ni Al-Qur'an. Al-Qur'anul Karim. Nígbà tí wọ́n sọ̀rọ̀ Al-Qur'an, òun náà ní jẹ́ Al-Furqan. Qur'an lè jẹ́ bẹ́ẹ̀. Tá a bá ti bá nínú Qur'an irọ́ ni. Qur'an lè jẹ́ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin èèyàn wa mo fẹ́ kí ẹ wò ó kẹ́sì tẹ́kínọ̀tì àwọn ọ̀rọ̀ yìí dáadáa. Àwọn ọ̀rọ̀ yìí ká tẹ́kínọ̀tì ẹ̀ dáadáa sókè ẹ̀ fún sọ̀rọ̀. Ẹ fẹ́ kí a máa gbọ́ bóyá speaker rẹ̀ loud. Oyún láòdù tábà sì ti ń gbọ́ tó bá láòdù. Tó bá ti ń loud ẹ máa sọ pé yes. Kátorí àwọn àǹfààní ẹlòmíì tí ó di àǹfààní ẹ̀. Kẹ̀dẹ̀ máa share rẹ̀ dáadáa. Lórí pé èmi dúró nídùú oyún pé gbogbo ọ̀nà tán bá ń gbà da ẹ̀sìn rú àwọn ò máa tó. Bàbá wa lórí ìdúró pé púpọ̀ ọ̀nà tán bá ń gbà dẹ̀sìn rú bàbá wa bá lórí máa tó tu wọn. A máa tó. Bàbá fẹ́ máa polówó oṣù ẹ̀sìn. Bàbá fẹ́ máa dẹ̀sìn rú àwọn ò máa gbìyànjú àti tó. Gbìyànjú àti tó tu wa. Láì ní béèbú. Láì ní béèbú pẹ̀lú wíkímà. Ṣùgbọ́n téèyàn bá béèbú tó bá jẹ́ ẹni tí a wò pé ẹni tá a jọ súnmọ́ra wa ni á bú òun náà padà. Á bú òun náà padà. Tó bá jẹ́ gbé ọmọ wa ni á bú bàbá rẹ̀. Á bú bàbá rẹ̀. Torọ́ ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ní bú bàbá òun bàbá. Bú bàbá òun ní bàbá. So kí ni mo fẹ́ yọ ló ń bẹ̀ ni pé ẹ̀yin tí ẹ ń sọ pé ẹ̀yin ni Ahlu Sunnah wal Jamā'ah tẹ́ ń polongo súnà ẹ má da ẹ̀sìn rú. Ẹ má da ẹ̀sìn rú. Ẹ dákun à ń bẹ̀ yín ni o. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. À ń bẹ̀ yín ni o kì í ṣèjà o. Gbogbo mùsùlùmí pátá ló ń ṣe súnà o. Ṣùgbọ́n ẹ má da ẹ̀sìn rú nípa àwọn ọ̀rọ̀ kan tí ó máa jáde lẹ́nu yín pàápàá jùlọ Dr. Sharafuddeen Gbadebo abẹ̀yìn arọ̀yìn lórúkọ Ọlọ́run. Lórúkọ Ọlọ́run. Ẹ ṣe jẹ́jẹ́. Ẹ ṣe jẹ́jẹ́ mìíràn ọ́ ìsìlámù lé tó yẹ. Ìsìlámù lé tó yẹ. Ìsìlámù ẹ̀sìn àlàáfíà ni. Tó wá ṣe pé kán lè mọ̀ yín lórí social media náà ni ẹ rántí Ọlọ́run. Ẹ rántí Ọlọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ mọ̀ n tẹ́ bá fẹ́ sọ. Ẹ mọ̀ n tẹ́ bá fẹ́ sọ, ẹjọ́ tẹ́ bá fẹ́ sọ, ẹ̀wọ̀n tẹ́ bá fẹ́ sọ. Ẹ̀wọ̀n tẹ́ bá fẹ́ sọ kẹ́ tó sọ àgbàlagbà ní. Torí nínú àkíyèsí tí mo rí kì í lo Al-Qur'an rárá. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi dáadáa ẹ̀yin tẹ́ bá mọ Dr. Sharafuddeen Gbadebo wọn kì í lo Qur'an rárá. Wọ́n lo Qur'an o. Àwọn ọ̀rọ̀ tó dẹ̀ máa ń sọ ó wà controversial púpọ̀ wọ́n á sọ̀rọ̀ mí dálẹ̀ báyìí tẹ́ pé àwọn ọ̀rọ̀ yẹn gẹ́rù mufid. Ọ̀rọ̀ tí ò wúlò, ọ̀rọ̀ tí ò ṣàǹfààní ni ọ̀rọ̀ tó lè dá wa lálẹ́ ni. Á dẹ̀ dá wa lálẹ́. Yóò dá wa lálẹ́. Irú eléyìí tí wọ́n sọ níjó ní tó ń trend lọ báyìí ni pé wọ́n ní ẹ gbọ́dọ̀ máa ṣe ṣẹ́gùfúrúlà kí wọ́n máa ṣe papọ̀. Kí wọ́n máa ṣe papọ̀ àwọn ọ̀nà tó wà fi ẹ̀kọ́ kí wọ́n fi dé ládé. Ẹ tó fi dé ládé. Wọ́n wá sọ pé ń bolẹ̀ kíradíọ̀ kí wọ́n adé wo. Irú adé wo. Láì ṣe bá ṣùgbọ́n láì ṣe bá ṣàlá kí wọ́n á ya kọ́mẹ́díà tó ń social media. Eléyìí ò dáa. Eléyìí ò dáa àfàṣì. Torí àwọn tí wọ́n bá ń gbọ́ kí wọ́n má bàa sọnù làwọn ò fi máa dá àwọn kọ̀ọ̀kan padà láwọn tọ́lọ̀ bá ní kí wọ́n ní àǹfààní àti gbọ́ wa n tán wí yìí o tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ kọ́lá Allahu kọ́lá Rasulu ń lọ̀rọ̀ Ọlọ́run wí báyìí ànábì wí báyìí. Níjọ́ ní ká ń sọ̀rọ̀ nípa ìtẹríba ìforíbalẹ̀ ìkúnlẹ̀ nígbà tẹ́ ẹ máa mú ọ̀rọ̀ wá ẹni Ìmáàmù Al-Manawi ta ni Ìmáàmù Al-Manawi lẹ́gbẹ̀ẹ́ ànábì. Lẹ́gbẹ̀ẹ́ káyọ̀lá Muhammad. Ta ni Ìmáàmù Al-Manawi lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run tó sọ̀rọ̀. Bí ẹ bá ní àkídà kan tó dúró lórí ẹ̀ má ta lu ẹlòmíì
a ti ń bá ọ̀rọ̀ súnà òsè súnà yìí bọ̀ náà ó tójọ́ mẹ́ta kò rí báyìí lánàá eléyìí ti ń le jù ẹjọ́ à ń rọ̀ yín à ń bẹ̀ yín ni tàṣádùrù yìí ti le jù. ilé kókókókó ti pọ̀ jù. àwọn èèyàn máa sáǹdì ẹ̀sìn. wọ́n máa sáǹdì ẹ̀sìn. kùnú ni mùsùlùmí máa ń mu kùnú bò. kùnú bò oníkùnú àti kókó mùsùlùmí máa ń mu kí ni wọ́n ti sàrúwàmà. kí ni wọ́n ti ṣàwárìmà. kí ni wọ́n ti sàrúwàmà. àwọn ọ̀rọ̀ wọ̀nyí ọ̀rọ̀ tí ò nígbà tí wọ́n pín gbólóhùn wọn ní al-kalamu wà lafzu marakabu biwali ọ̀sẹ̀ musa lásà ẹ̀yin àfọ̀ òní abẹ́ẹ̀kọ́ nígbà bẹ́ẹ̀ lọ ní gẹ́rù mùfí. wọ́n ní àwọn kan wà tó wúlò àwọn kan wà tí ò tiẹ̀ wúlò tí ò ṣàǹfààní. tí ò ní wúlò fáwùjọ. tí ò ní wúlò fáwùjọ tó yẹ kó gbogbo ẹni bá kàn wo nígbà tí bá ń wo láti ní. ẹ ṣeun nígbà tí bá kàn wo ẹ̀fẹ̀. nígbà tí bá ń wo ẹ̀fẹ̀. kò sẹ́ni tí ma kéwú ké lọ́dọ̀ yín. lọ́dọ̀ yín kò sẹ́ni kan gbogbo yẹn lólódo. gbogbo yẹn lólódo. wọ́n ní àyè tó kẹ́ ọ̀gbọ́ àsálátù lẹ́bù. ìwọ tó lásálátù lẹ́bù lẹ́nu àgbàlagbà. ẹ lọ yí padà ẹ jọ̀ọ́. lọ yí padà. wàláì sọ́nbìláì mò ń bẹ̀ yín ni mo sì ń rọ̀ yín lórúkọ ọlọ́run ẹ lọ bẹ̀rù ọlọ́run eléyìí le jù kí n ló dé ẹ máa lo kùránì gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi dáadáa ẹ lọ máa wo gbogbo ọ̀rọ̀ Dr. Sharafudeen Gbadebo kò sí ọ̀rọ̀ wọn kan tán jẹ́ ìtàn fi kùránì jẹ́rìí kí là ń pè ní kìtáàbù alukùránì ni wàsúnà àtúfò àléyìn ni ọ̀gbọ́n ni nítorí wá jẹ́ àtúfò àléyìn ni òun lè wá mú ní awal. wọ́n bá àkànfi ká ọ̀rọ̀ lásán lẹ́yìn wá mú ní kókó. lẹ́wà mú ní kókó. lẹ́wà mú lọ́rọ̀ yẹn lẹ́wà mú kókó. ẹ wá nílò alukurani ẹyọ kan. ẹ ní lọ́rọ̀ alukurani àbí mọ́mọ́ náà fi sọ. àbú mọ́mọ́ sọ. ẹ jọ̀ọ́ ẹ má bà ìsìlámù lẹ Yorùbá jẹ́. ẹ má bà ìsìlámù lẹ Yorùbá jẹ́ ẹ má lè yẹ kó lẹ́yìn ní jẹ́ ìsìlámù ó ti jẹ́ kókó kó máa ń jù. ẹ jẹ́ ká lọ sí Suratu Al-Imran alukurani tiri kọ́mù. chapter 3 Suratu Al-Imran. ká bẹ̀rẹ̀ láti ilẹ̀ ká má sọ pé bóyá a kàn gbé ní verse 1 ká gbé bẹ̀rẹ̀ láti 134 ká parí sí 135 ba'da bismillahir rahmanir rahim alladhina yunfiquna fi sarai wad darai والكاسمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. ká tún yẹn ibẹ̀ nǹkan kọ́ là ń lọ ọlọ́ ní àwọn tí wọ́n ń náwó nígbà tó rọrùn àtìgbà tó nira ẹni bá jẹ́ náwó kì í ṣe gbogbo ìgbà náà ní máa rọrùn ọlọ́ ní irú àwọn yẹn ló ń bá wí o wàlẹ̀ káàsì mìíràn lẹ́gọ́ ìsà tínú bá ń bí wọ́n máa gbé mi. wọ́n gbé bínú yẹn ní wo ní fìríàt. wọ́n ṣe sùúrù. wàlẹ̀ hafina anin nas tí wọ́n sì máa ń ṣàmójúkò fún yàn. òní sọ pé lábájá sẹ̀mí àfi dandan kí n gbẹ̀san. wallahu yuhibbul muhsinin ọlọ́mọ fẹ́ràn ẹni tí ń ṣe dáadáa. ọlọ́run fẹ́ràn ẹni tí ń ṣe dáadáa. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà tá a wà ń kékeré sùúrù mà dáàkọ̀ o. ọ̀rẹ́ àtọ̀rẹ́ ọ̀rẹ́ méjì ni wọ́n ọ̀rẹ́ kan ní wọ́n ń báyàwó ọ̀rẹ́ rẹ̀ sùn àwọn èèyàn wá sọ fún un pé ọ̀rẹ́ rẹ̀ ń báyàwó rẹ̀ sùn wàlíkàsì mẹ́nà lè gé sànù o kò bá bí léèrè. kò béèrè lọ́wọ́ ẹ̀. kò bí léèrè. ata àti ìyàwó fi lóyún nígbà tí ó bímọ náà ó jọ ọmọbìnrin. nígbà tó lọ ilé ọkọ láyé ìgbà yẹn náà máa ń fi ọmọ ṣe sàárà wọ́n ti di gbádàgbọ̀n wọ́n ti ṣènáwó náà ló bá nítọ̀ ilé ọ̀rẹ́ òun nìkan máa ń mú lọ o. bẹ́ẹ̀ni tí wọ́n máa ń mú lọ. ó lóun fi fún ọ̀rẹ́ òun. ọ̀rẹ́ nǹkan ló wá fẹ́ gbọmọ fún. lọ̀rẹ́ bá ń làágùn. lọ́kọ́ bá bọ́ àti wá ṣerú eléyìí sí báyìí. àti ṣerú eléyìí sí. nítorí ẹ̀ kú.
الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. ẹ wo sùúrù téèyàn ní láti ìgbà tó fi bímọ tó fi tọ́ tó fi tó lọ ilé ọkọ. ọ̀rẹ́ ní ọmọ mi ní ọmọ rẹ kọ́ àtàn. ṣùgbọ́n ọ̀rẹ́ lè ní àti ẹ. ọ̀rẹ́ ní á. kò ní ṣe kankan fọ́mọ mi. kò sí kankan fọ́mọ mi ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí kàpé dákun. dákun torí Ọlọ́run. dákun ṣàánú mi. dákun ṣàánú mi. ọmọ mi ní. ọmọ rẹ kọ́ ọmọ tèmi ní. ọmọ tèmi ní lẹ́mi mo rán sukùú jáde. èmi mo rán sukùú èmi mo tọ́. Sunday mu mi sì ní jẹ́ ìyàwó mi sì lóbi. ìyàwó mi sì lóbi. ìwọ́n mo wá fẹ́ fi fún gẹ́gẹ́ bí ọ̀fẹ́ sọ̀rẹ́. والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. àbá bó ṣe le tó náà ó sì forí jọ ọ̀rẹ́ rẹ̀. ó sì forí jìn. yẹn lọ́lọ́run fi sọ pé gbogbo àwọn tí wọ́n náwó nígbà tó rọrùn àtìgbà tó nira àwọn yẹn gan ni mùsùlùmí òdodo. wàlíkáàsì mìíràn lè gẹ́ ìsà tí wọ́n máa ń gbé ìbínú mì. tí wọ́n máa ń gbé ìbínú mì ìwọ ni wọ́n gbọ́ adé tàbí lóògùnrọ̀. àfi kí n fọ́ lẹ́yìn. wàlíháfìn hàní nàásì tí wọ́n sì máa ń ṣàmójúkò fún ẹ̀dá ẹgbẹ́ wọn. ọlọ́lá àwọn yẹn ni mùsùlùmí òdodo àwọn ni mùmínì òdodo. ọlọ́ni wallahu yuhibbul muhsinina. والله يحب المحسنين والله يحب المحسنين. ẹ wá máa gbọ́ ibi à ń lọ kankan rèé o ọlọ́ni walladina ìsáfà àlùfà ìṣẹ̀ta àwòsọ́làmù àǹfọ̀sàwọn zakarullah. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. ọlọ́ni walladina àwọn kan tó ṣe pé ìsáfà ló fa ìṣẹ̀lẹ̀ tí wọ́n bá ṣe ìwà àbàṣà nǹkan pè ní ìwà àbàṣà ṣìnà lákọ́kọ́ tí wọ́n bá ṣe ṣìnà tí wọ́n hùwà àgbèrè àbí wọ́n jalè àbí wọ́n lu jìbìtì a ó sọ́là mú àǹfòsàwọn tàbí wọ́n ṣàbòsí fúnra wọn ẹni bá da ọ̀rẹ́ rẹ̀ ó dára rẹ̀. ó dára rẹ̀. ó gbọ́. ẹni bá dọ̀rẹ́ ẹ̀ dára ẹ̀. ẹni bá ṣe ọ̀rẹ́ rẹ̀ ó ṣe rẹ̀. ó ṣe rẹ̀. náà fi ló bá wọn pé sọ́là mú àǹfòsàwọn bọ́ bá dà mí ó dára rẹ̀. ó dára ẹ̀. bíyàwó bá dọkọ ó dára rẹ̀. ó dára ẹ̀. bọ́kọ bá dáyàwó ó dára rẹ̀. ó dára ẹ̀ ní. ọlọ́ni àwọn wọ̀nyí bó ṣe wá wù kẹsẹ̀ yìí tó dámù ni wọ́n lò fún wọ́n wá péjọ ẹ dákun ta ló mọ́ ẹni bá mọ̀ kó mọ́ tó rò kó mọ́ kó nawọ́ ẹ̀ sókè. ó nawọ́ ẹ̀ sókè ìwọ́n tó bá mọ̀ pé wọ́n lọ mọ́ jù wọ́n lọ mọ́. tó o bá ṣẹ̀. ta ló mọ́ ta lẹni re ta ni sẹlẹ́sẹ̀. sẹ́kẹ̀rùlà ta ni èkúrọ̀ business. ta ni. kò sí ta ni mọ̀kànmọ̀kàn níbi iṣẹ́ kò sí ẹlòmíì nǹkan tó gbèsè láyé ó níwọ̀n bá iye owó oṣù tó ń gbà ó sì níye dúkìá tó ní tá bá ní ká ṣírò owó oṣù rẹ̀
owó tí tó gbèsè. Owó tí tó gbèsè. Sálárì tó ń gbà kò wọ́ tí kò tiẹ̀ kọ́lé. Owó tí kò kọ́lé. Owó tí kò mọ àrùn náà. Ó sì kọ́lé bíi 4. Ó sì kọ́lé bíi 4 tí wàá ní kó ti jẹ́. Ó sì ń gun mọ́tò bíi 3 4. Ó gun mọ́tò bíi 3 4. Kábàtì ní sálárì ẹ̀rọ fẹ́ fìrà ọ̀rẹ́ la kẹ̀kẹ́. Níbo ló ti rí? Àbòsí kan nù. Àbòsí kan nìyẹn, wọ́n náà mú kàmáka. Ẹ wá kóra yín jọ, ẹ máa ṣe àsíkiri, ẹ máa ṣe la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Ọlọ́ni àwọn wọ̀nyí. Ní sábàbí bí wọ́n ṣe ń ṣe àsíkiri wọn, ká wá tún máa tọrọ asàgàfórúláhà, ẹ dákun irú súnà wo lọ sí tó wá sọ pé àwọn kan gbẹdẹ ẹgbẹ ìwé láyé náà ẹgbẹ láyé mi gbó ta ló jù nínú ànábì àtọlọ́hun Ọlọ́run ń sọ̀rọ̀ ẹ ń kó ọ̀rọ̀ sọ́lọ̀ lẹ́nu irú súnà wo lẹ́yìn ṣe wọ̀nyí ẹlẹ́ǹṣe súnà ẹlẹ́ǹṣe súnà Al-Qur'ani kọ́ la fi ń jẹ́rìí yìí. Kùránì ni màná. A tún bùrẹ́ àná pé kò tó sọ́ di kìíní. Ẹ kú ẹ́fídẹ́ǹsì ni wá lọ́jà tí kò sí kọ́lẹ̀ ń sọ̀rọ̀ lọ. Ẹ má máa fẹnu lásán yaran ọbẹ̀. Ẹ dákun ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ máa share rẹ̀. wọ́n lọ nínú iná màálù wá ìṣàdá. Masha Allah. ọ̀pọ̀lọpọ̀ ọ̀fùsàn zakarullah fastaghfiruhu Wọ́n máa tọrọ ẹ́sìkì fáàrù. Ọlọ́ni wà máa yàgì fèrè sùn níbà hílọ lọ. Ẹ dákun, ta ló lè ṣàforíjì àfọlọ́hun? Ọlọ́ni kan ló lè ṣàforíjì. Ìwọ́dọ́mọ náà mà ní. Ọlọ́mọ náà mà náà. Tọ́dá káfìrí mà ní. Tọ́dá káfìrí mà. Ó bá tẹ̀ jẹ́ káfìrí ṣé kèfèrí tiẹ̀ ni. Ṣébí kèfèrí tọ́lọ̀ ni owó tiẹ̀. Tó mọ̀lá ni. Tó mọ̀lá ni. Ṣé wọ́n ṣí káṣàfí kan fún ọtọ́ fi mọ tí ó ṣẹlẹ̀ lọ́la? Àbí wọ́n sí láwọn olùmọ̀ àfúnṣì fún ọ̀tọ̀ tó bá rí kí tó náà lọ ọ̀fìn nínú ẹ̀. Tó fi dá ọ lójú tó fi mọmọ ná. Tó fi mọmọ ná yàtọ̀ sọ́mọ àlìjẹ́ náà. Yàtọ̀ sọ́mọ àlìjẹ́ náà. Àní àríkìlì ayíkẹ́ mọ́ bá wọ́ náà ni. Tálọ́ sọ ọkọ̀ àlìjẹ́ náà ni wọ́n gan. Níbo ni wọ́n ń lọ? Níbo ni wọ́n lọ sọ́mọ? wọ́n máa ń yàgì Kò sẹ́ni tó lè forí ẹ̀ṣẹ̀ jìn ní àyàfi Allah. Nsọ́wájú. Ọlọ́run yóò ṣe wúrú aláwà fàálù. Ẹni tá a máa forí jìn lẹ́ni tí ò dó lórí tó ṣe. Ọ ṣe nǹkan báyìí. Ọ wá fẹ́ máa wá àlùmọ̀ǹkọ́rọ́ ìkan. Ọ̀gbẹ́ ọwọ́ evidence kan. Ọtí tọ́kọ̀ kọ lẹ́tà sáwọn lábáwá. Wọ́n ti fún ọ lọ́wọ́ lọ́fẹ́kọ̀ ìsìnkọ́ sáyé lọ́fẹ́kọ́. Ọjọ́ ìjọba òun ti lè dá máa ra bí orí ọkọ̀. Ọba tún gbé lẹ́tà mi. Ó fẹ́ gbẹ́ kankan bí 1,000 fáwọn wà pé lọ́bẹ̀ ni. Ó ń tọrọ sí kìfáàrù. Ó sì múra lórí ẹ̀ṣẹ̀. Ọmọra lórí ẹsẹ̀. Ó sì ń lu jìbìtì, ó ń parọ́. Ó parọ́. Ọlọ́run yóò ṣe wúrú aláwà fàálù. Ó sì mọ̀ pé òun ṣe tí ò dá. Wọ́n náà máa pẹ́ lọ́wọ́ pa àpá ṣe tí ò dáa. Ẹ bá mi lọ sí Súrátù Núà, ẹ bá mi wo áyà yìí bẹ̀. Wàkúlé ságbèrè rọ́bà kún. وَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُم مِّدْرَارًا وَيُمْدِدْكُم بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّاتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَارًا. Ní mo fi ń sọ òdodo ọ̀rọ̀ fún yín, òdodo ọ̀rọ̀ bí ìsọkúsọ ní rí. Kò sí tí jẹ́ ìsìláàmù tó kọjá Súfí. Súfí gangan ní ìsìláàmù. Tá a bá fẹ́ bára wa sòdodo ọ̀rọ̀. Wọ́n lè máa kálukú náà ni ó máa wá àwáwí o pé òun sálò ga ṣùgbọ́n ẹjọ́ ta ní ń lo kìtáàbù wà súnà. Ta ní lo àlùkùránì tí dẹ̀ tún lo àdìsí sí. Súfí ni. Àwọn oníṣúfì ni.
onísúfì ni. Onísúfì ni yàtọ̀ sí pé Imam Manawi ló sọ báyìí. Kódà mo tún fi rinlẹ̀ fún yín àwọn ṣíà wọ́n tún ní ọlá ju àwọn tó ń tàbí ti ara wọn pé alùsùnà wal jamaa ni wọ́n lọ. Wàláì. Láwọn ṣíà. Àwọn náà ní gùlúwù lọ́dọ̀ wọn o. Àwọn tàṣádùdù náà wà ń bẹ o. Ó wà nù tiwọn náà. Ó wà nù súfì náà o. Ó wà nù súfì náà. Kò síbi tí ò sí o. Kò sí. Láwọn tí wọ́n gba kíní ẹ̀ ó wà nù alùsùnà wal jamaa náà. Ó kọ́ nù alùsùnà wal jamaa dáadáa. Àwọn gbà kíra ẹni pé tí wọ́n ti rí pé ọ̀ sínú kákọ̀sí wọn ní kí ẹ. Wọ́n ní kí ẹ. Wọ́n ní bẹ́ẹ̀ lọ́wọ́. Wọ́n ní bẹ́ẹ̀ lọ́wọ́ bọ́ sálábàsán ò ní dán lóhùn. Kódà àwọn ẹlòmíì gbé lórí pé tí wọ́n bá pa àwọn tí èsì ara wọn wọ́n fi súnmọ́ lọ́hùn. Wọ́n ní wọ́n fi súnmọ́ lọ́hùn. Tó jẹ́ pé súnà náà nálà wọn ṣe. Àwọn náà pèrè àwọn ní àlùsùn náà wọ́n ní kí àwọn náà pè ní gbàgbọ́ ìrẹsì. Ntẹ́mi ò kàn gbà lára àwọn tán pèrè alálùsùnà wal jamaa ni pé káwá mọ̀mọ́ lo Kùránì. Káwá gbé àdìsí lórí Kùránì. Ká máa wá pe àdìsí ní wáàyí. Wáàyí wọ́n ní wáàyí làdìsí. Wáàyí tàdìsí gan-an ó tún kọjá ti Kùránì lọ́dọ̀ tiwọn. Wọ́n ní inspiration ní àdìsí náà. Nítorí àbòsí tí wọ́n gbé wọnú àdìsí. Ká lè bá àrìn, ká lè bá yan fanda lórí irọ́. Lórí irọ́. Gbogbo iye irú ẹ̀yin bẹ́ẹ̀ ẹ lọ yí padà. Ẹ lọ yí padà. Ẹ̀yin ọmọdé tẹ́lẹ̀ ń ṣe súnà. Tẹ́ ẹ̀ máa ṣe correction fún àgbàlagbà ẹgbẹ́ bàbá yín. Ẹ lọ yí padà tẹ́ ẹ̀ bá fẹ́ parẹ́. Ẹ bá fẹ́ parun, ẹ lọ yí padà. Ìkìlọ̀ là ń ṣe fún yín o. À ń ṣe ìkìlọ̀ fún yín. Ẹ máa ṣe súnà yín jẹ́ẹ́jẹ́ ayé ara yín. Jẹ́ẹ́jẹ́ ayé ara yín. Ẹ máa ṣe súnà yín. Kí wọ́n kó ìyẹn mọ́nà. Àṣà ṣe Sulemanu Faruku. Tọ́lọ̀ bá ń ṣàánú rẹ̀ dáadáa. Bó bá rí pé èèyàn ń wù àkànṣe rẹ̀ á ní ibi tán parí tiẹ̀ sínú. Ọ̀fíìlẹ̀ ibi tán parí tiẹ̀ mo láìkì ọ̀rọ̀ ọ̀fíìlẹ̀ ibi tán parí tiẹ̀ sínú. Kí ẹ̀rọ kékeré oníṣúná ayé kú àwọn àgbàlagbà. Ayé bú àwọn àgbàlagbà. Ayé papọ̀ àwọn àgbàlagbà ẹgbẹ́ bàbá yín. Ẹ̀sìn mọ̀kíwú lọ́dọ̀ yín. Ìṣẹ́ntì mọ̀kíwú. Lẹ́sàtì kìráàtù fún ìndà kìráàtì iṣẹ́ yá. Kò sí tẹ́fẹ́ kà, kò sí tẹ́fẹ́ ké lọ́dọ̀ wọn, kò lè dàbí tiwọn lọ́dọ̀ tiwọn. Wọ́n sá dúró lórí agídí náà ni. Ànábì ti sọ̀rọ̀ yín lẹ̀kú lórí pánábì lọ. Kọ́lọ̀ ń jọ kó bá fún yín ní ìdáyà. Mi fẹ́ dákun ẹnìkan kan ju Sharafudeen Gbádébọ̀ lọ. Torí n tó dá mi lójú tó àdá ni pé mo mọ̀ pé kò lè jù mí lọ. Mo sì tọrọ sọ. Kò lè jù mí lọ. Tí n bá yà jù lọ lókù. Lọ́gbẹ́ kí kálukú jọ ṣírò ìgbà tó bẹ̀rẹ̀ dá wà. A sì mọ bójú wọn ti rí ní 2007. Àmọ́ bí fèsì wọn ti rí, àmọ́ kò táwa náà wà ńgbà náà. Máa jáde tẹ́bá ní ẹbí lọ, a jẹ́ pé wàhálà ló jẹ́ kí àwọn owó. A jẹ́ pé wàhálà ló jẹ́ gbé. Wàhálà ló kọ́ àwọn tó yẹ owó. Ẹ lọ yí padà. Àwa tá à ń bá yín sọ̀rọ̀ àtọ̀rọ̀ bá yín sọ. Títí ń sìn. Tábà fẹ́ ṣe kàrámà, ẹgbẹ́ ní gbẹ́gbẹ́ sọ̀rọ̀. Ṣùgbọ́n ìdẹ̀kùn tọ́lọ̀ ń ṣe fáwa ló jẹ́ ká yọ̀ǹgì dáadáa. Dáadáa lójoojúmọ́ arákùnrin sí Ọlọ́run ṣíjú dáadáa wo ọ̀dọ́ wa gan. A dẹ̀ ń dúpẹ́ orí fọ́lọ́run. Àṣà kíjokíjo. A sì ní gíìlì pé ká máa bínú èèyàn. Àlàáfíà kan ni. Àlàáfíà kan ni bẹ́ẹ̀ yẹn bá sì kan lẹ̀ kó wá yóò bá ṣe tó wá já ó yà wá sáré. So ẹ lọ yí padà ẹ jọ̀ọ́. Ẹ lọ yí padà. Àwọn ọ̀rọ̀ tẹ́ fi ń dà lóru yẹn ó ń pọ̀ jù. Iṣẹ́ ń pọ̀ jù. Ó ń pọ̀ jù. Ó pọ̀ jù ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má lé yàn kó ní bí ẹ̀sìn. Àwọn tó kọ́ra ọjọ́ tó ń ṣe ṣàkífúrú láhà ṣàkífúrú là kò sábúrú ń bẹ̀. Kò sábúrú bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe yan ṣé ń kẹ́rí wo yàrá ni kí wọ́n máa wí. Ẹ ṣeun kì í ṣe bídíà. Àwọn tó ń ṣe láìlà ìlàlá láìlà jẹ́ adúpọ̀ mẹ́wàá káfíńrọ̀ bí láàlá nínú ìsìnkọ̀ kan láàrẹ̀ ṣé kí ló burú bẹ̀? Kí ló burú bẹ́ẹ̀? Ẹ jẹ́ aṣàkífúrú mẹ́wàá ẹ̀ náà láàgàfúrú ẹ̀fẹ̀kẹ́ ìsìnkọ̀ kan láàrẹ̀ kí ló burú bẹ̀? Kí ló burú bẹ́ẹ̀? Tẹ́tí wá sí torí ẹ̀yìn ẹ wá ta kámẹ́rà tó ẹ wá múra kankan lórí nígbà rí. Kí wàá ní ká ṣe? Kí ni ká tó wá ṣe o?
Kí ni ká ṣe? Ẹ̀kẹ́dọ̀ máa mú tí kó máa mẹ́mu. Ẹ̀kẹ́dọ̀ máa mú ọ̀tú. Kí ni ká ṣe gan? Kí ni ká ṣe? Ẹ kàn máa da àwọn ọpọlọ, ẹ kàn máa fi ọpọlọ àwọn èèyàn, ẹ kàn máa fi yàn sí, ẹ kàn máa fọpọlọ àwọn èèyàn ṣeré. Ẹ máa fi ṣeré. À ń ṣe láwọ̀ kan náà ó máa ti sàdákátà yín. Àwọn ọ̀dẹ̀. Àwọn òkúrò. Ẹ jọ̀ọ́, wàláì sunbiláì, kí ni yẹn rí mi lára bákan? Mùsùlùmí náà ni wọ́n pe àwọn ará bíi ìwà mùsùlùmí kọ́ yẹn o. Níjọ́ ni tá a jọ lọ sí múra pẹ̀lú àwọn Hájì Hasan. Mo ní ẹ lọ bá mi ra ṣàwámà wá, a jẹ ṣàwámà. Àfa àkànṣe ní ká má jẹ ṣàwámà, mo ní ọ̀rọ̀ àṣẹnu. Àṣewòrò àyíkáwí yẹn. Ẹgbẹ́ ṣàwámà wá. Ẹgbẹ́ wa bàbá mi máa mú kùnú lọ́wọ́ máa mú kùnú. Wọ́n máa mú kùnú láyé tiẹ̀. À ń ṣe mùsùlùmí ò ní amọ́ gbádùn. Suyina di náà ṣubú ṣáwá sí mi náà ní sáwá ẹ má wulẹ̀ fà á. Kúlẹ̀ máa àrà mọ̀ sínú àtàlẹ́ làṣẹ alájà lè bá di. Kíni kan lílà sínú àmọ̀ nù. Aláàlì ní kí ẹ máa gbádùn. Gbogbo ohun tó dá ayé lílà sínú àmọ̀ nù. Bóyá kẹ́sì fàáyà wọn ni kò lè yí ẹ dáadáa. Kúlẹ̀ máa ní àrà mọ̀ ká ní ṣẹlẹ̀ wọ̀. Àyà náà lọ. Ẹ̀yin àfọ́ ẹ̀ máa bá ń wá. Pé mọ́ni àlámọ̀ sí náà tàláì láti alájà lè bá dì í. Mo sọ fún yín jò ní, mo ní góòlù lílò fọkùnrin kìí ṣẹ̀ṣẹ̀. Ṣe sọ fọ́ba àwo pé kó yọ góòlù kó lọ́rùn. Ló má sí fà á. Tẹ́ ẹ bá jẹ́ àlùsúnà òdodo. Lẹ́nu yín bá gbọ́ ọ̀rọ̀. À ń sọ fún pé kò sí èèwọ̀ ń bi góòlù fọkùnrin. Èmi ò lè lò ó. Ìtorí iṣẹ́ tí mo gbà. Kò sí èèwọ̀ ń bẹ̀. Ẹ lọ sọ fún ọba àwo ẹni ò yọ. Àbí àwọn ọba tán jẹ́ mùsùlùmí tán lo góòlù. Àbí jàfó. Jàfó lè. Ẹ máa gbọ́ ẹ jẹ́ aṣọ àyà tó wà Sura tó kí ni? Sura tó lè Araf. Kùránì chapter kí ni yẹn? Sura tó Araf. Fásitì kí ni yẹn? Fásitì 32. Sura tó Araf ò jìnnà tó sí ń bí ni. Ọlọ́ni wà nábì bá mi sọ fún àwọn farabalẹ̀. Bá mi sọ fún àwọn Dr. Sarafudeen Gbadebo àbírú wọn bẹ́ẹ̀. Kẹ́ pé tán bá láwọn kan tán tún mọ́sálásí wọ́n ní Sọ́rọ̀fù. Wọ́n ní ìṣòro ní irú wọn wà nílẹ̀ ìgbà náà. Ẹni ẹ bá mi sọ fún wọn pé ká ló nítọ̀hún. Azama sinatalahi. Tí ń ṣe ọ̀ṣọ́ Ọlọ́run tí ń ṣe léèwọ̀. Who is kini? Who is the person? Èwo nínú yín ní ṣe ọ̀ṣọ́ Ọlọ́run tí ṣe léèwọ̀. Láti alájà lè bàdé yìí, tọ́lọ̀ ń mú jáde fẹ́ rú bíi diamond, bíi gold. Sílífà, nsọ́wájú. Ọ̀pọ̀ yìí máa dì ní ẹ̀rí díkì. Yìí tó dáa jù nínú ọlá. Nínú ọlá. Qul hiya lilladhina amanu bil hayati dunya. Àwa tá a bá ń ṣe tọ́lọ̀ gan àwa ló tọ́ sí jù. Àwa kan ló tọ́ sí jù. Ó àfa àmúsíbà wọ bọ́rọ̀ yìí. Àwọn tá a ń ṣe tọ́lọ̀ àwa kan ní tó dá tọ́ sí jù. Ájà sí kíra ọ̀sùn. Bàbá lọ́wọ́ sàlámà lọ jẹ́ ajáṣàkó náà àti kàngú. Man harama zinatallahi allati akhraja li'ibadihi wat-tayyibati min-rizqi. Òdodo tá à ń sọnù tá fi ń rìpọ́tù péjì wa. Wọ́n àwọn ìsáfẹ́ gbọ́ wọn ẹ̀fẹ́. Ní máa gún wọn lára ni. Ṣé kí Mùsùlùmí máa rùn ni? Ṣé kí Mùsùlùmí máa wọṣọ tí ò dáa?
nígbà mo rí ọba àwọn oúnjẹ òní tó ti mọ́kàdé mọ́ ní irú mọ́tò tí ń bẹ́nu ọgbà mi náà nù mọ́ lọ káre tó náà gùn gbogbo ẹ̀ ń jọra wọn báwọn bọ́n bá ní ọba lè yàn ọkọ̀ tí ń lò ẹ̀ bá nu ọgbà mi bọ́n sì jẹ́ pé rèjì náà ni ẹ̀ bá nu ọgbà mi bọ́n sì jẹ́ pé fẹ́ǹsà ẹ̀ bá létẹ̀sì nu ọgbà wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn wo ló ní àwọn tán gbatọ lọ́hùn ló ní. ìyá nílẹ̀ nínú àmàlú. ọgbọ́ bọ̀. ìyá ti ìbùyẹ́. kì í ṣe pé dìgbà bá dọ̀rùn o. kì í ṣe pé dìgbà bá dọ̀rùn kọ́ o. ẹ má dá àlùtún náà lórí irọ́ náà ń pa. ẹ má dá wọn lóòrùn. kì í ṣe pé dìgbà bá dọ̀rùn náà máa lò ó lọ́kẹ́ ìdúró lọ́rùn. ọlọ́run fúnra ẹ̀ tó là á ó ní fi àyà àti dúnìyá ní nígbà bàbá wà láyé ká máa jayé ká lo mọ́tò tó dáa. lo mọ́tò tó dáa láyé. fẹ́yàwó tó dáa. fẹ́yàwó tó dáa láyé. kọ́ ilé gidi. ilé gidi fẹ́ dáadáa láyé. ilé àwòsífìlà. àwòsífìlà àwòdámi ẹnu kọ́ kò sábúrú mẹ́. kò sábúrú mẹ́ jẹ́ tó dáa. bó sọ tó dáa. ìyá nílẹ̀ nínú àmàlú bí àyà ti ìbùyẹ́. ọlọ́wọ́ sọ pé ìyá ilé làṣínà káfàrú. lílà sínú àmọ̀nù ló wí. kí wàá ní pírọ́blẹ̀mù tiẹ̀ ẹ̀kúnnú ní mùsùlùmí ònú ní mùsùlùmí òun àti ọ̀rọ̀ tẹnu ara rẹ̀ nù. ọ̀rọ̀ tí ò bá kan mọ́. ọ̀rọ̀ rẹ̀ nù. ọ̀rọ̀ tí ẹni yẹn. àwọn tó gbọ́ lọ́hùn gbọ́ ni wọ́n ní kó máa lò ó. àwọn ọba gidi tán bá dáa kán lo góòlù. kán mú ọ mọ́sálásí. kò sí wọ́n bẹ̀. àáfàá tí bá ń jíṣẹ́ ọlọ́run òun ni ò yẹ. kò fi tiẹ̀. kò yẹ ọ́ kò yẹ àfáà. yàfà wá pé pàǹpà sọ́rùn. iṣẹ́ rẹ̀ ò lọ kò bá lọ. sọ́jà ní ológun ní wọṣọ ogun. ní wọṣọ ogun. ó lè wọ̀ kírun. àwọn ọlọ́lá ayé ni wọ́n lo góòlù. wọ́n lè lò kírun. sí wọ́n bẹ́ẹ̀. níta àfáà lè fi kọ́ góòlù àfáà rè. góòlù àfáà olùbá ti fi kọ́ ọ́rùn. ọgbọ́bọ̀. Àlejò ọ̀kadà ni ìbáàbí. ẹ̀yin ọmọ ya wá lùtúnà ẹ máa lo Kùránì. ẹ máa lo Kùránì ẹ má di ọmọ dá sọ̀rọ̀ àbúrò bá wí àbí mọ́mọ́ nìkan. ẹ kì í lo Kùránì. ẹ lo Kùránì. Wọ́n kọ́ ìbáàbí mi náà rí bíkì. Masha Allah. Kò ní ìyá nílẹ̀ tí ká wà lóhùn fìlà àyàdé. Kàmíyá. Ọjọ́ ìbátan náà rẹ̀ sì yìí tó dáa jù nínú àsìkí ká ní dúkìá ilé tá àfà tó bá wọlé tó fáyì ó sì lọ́la ju ti káàtó lọ. Àfà tó bá náwó sójú ọ̀nà Ọlọ́run ó lóore ju àwọn tí ń náwó sí kílọ̀bù lọ. Lẹ́gbẹ̀ẹ́ tó bá tún náà fi síkùn owó tiẹ̀ ń lówó gidi owó tó dáa tọ́rọ owó tà ní sí kílọ̀bù owó tà fi ń ta tẹ́tẹ́ wọn owó búnú. owó búnú nìyẹn. ẹwà tó ìbátan náà sí fíyà. Lílẹ̀ nínú àmàlú fi àyàdé dúnìyà. àwọn tí wọ́n gba tọ́lọ́hun gbọ́ àwọn ni wọ́n ní. àwọn tí wọ́n gba tọ́lọ́hun gbọ́ ni wọ́n ní. Sáyé sọ̀tún yàrá yìí kì í ámátì. yìí náà yìí Sáyé sọ̀tún yàrá yìí kì í ámátì. yìí náà ni wọ́n fi rí ààyè lò lọ́jọ́ àkíyàmọ̀. àrà tá a bá fowó dá láyé owó tá a bá fi kọ́ mọ́sálásí. tábà ikọ́ mọ́sálásí. wọ́n fi kọ́lé fún alálìjẹ́ náà. òun ni wọ́n fi kọ́lé fún wa lálìjẹ́ náà. wọ́n ti sọ fún ìjọ àlìjẹ́ náà tó táwọn wí kò sí lé ń bẹ̀ o. ìsinmi bẹ́ẹ̀ bàbá ti sọ fún wa several ẹ times. lọ́ọ́ mọ̀ gáìdì ni o. gáàdì ọgbà ni. gáìdì ni o. ọgbà ni. ẹni bá náwó sí mọ́sálásí tàbí fún kọ́ mọ́sálásí owó òun náà máa fi kọ́lé fún o. owó ni wọ́n máa fi kọ́lé fún ọ. làṣírí rẹ̀ ó fi bò. làṣírí ó fi bò. bí wọ́n bá ṣiṣẹ́ àlìjẹ́ náà ọ̀ ní sunlé o. òbí sunlé. tọ́ọ̀ bá náwó sílé ọlọ́run. wọ́n náwó sí ọlọ́run. ọmọ àrìnkiri ọmọ jésù kiri lásán ní ọgbà ni. kásì lọ. atẹ́gùn máa fẹsẹ̀ ọmọ sún abẹ́ agé igi mángòrò. igi
kankan. Ewu ọ̀rẹ́ bí abẹ́ kí kaṣú, bí abẹ́ kí mángò. Ejò lè nàlé ọlọ́run. Ṣùgbọ́n kò ní gbé ọjẹ. Kò ní kí ọjẹ tó bá tó wà ní Ghana. Àdìsọ́tà yára ní kìá bẹ́tì. Kàdáníkà ló bá sínú yáyà tó. Ìtọ̀ bá ná láyé ń bí ni yóò fi jẹ́ èrè tó fi láfọ̀mọ́ tó fi máa gbádùn lọ́jọ́ àlìkìyámọ̀. Ìtọ̀ bá ná bí láyé nìyẹn. Ẹja ìsàlìjánà ṣe sàárà ọwọ́ à ń fi ṣòkò tó kébi ó kékeré ìsàlìjánà bọ́lọ̀ bá ní ọwọ́ àlìjánà ní sunlé. Ó lè sunlé wọn náà. Ìyá máa rìn ká ni. Spirit rọ́kà ọmọ fò jẹ́ntẹ́jẹ́ntẹ́ ọba kò lábẹ́ gímbì ọlọ abẹ́ gímbò mi. Àmọ́ àwọn tí ó máa gbénu ilé tó dáa àwọn làwọn tán bá rówó ná sí mọ́sálásí. Tí wọ́n rówó ná síbi tọ́lọ́hún. Tí wọ́n ń ṣe sàárà. Àwọn náà ò rí lẹ́sùn o. Wọ́n ò rí lẹ́sùn lọ́dọ̀ náà. Nsọ́ wájú. Kàdáníkà ló fẹ́ sínú yáyà tó. Ẹ dákun ẹ wo Ọlọ́run ó ní bẹ́ẹ̀ ni mo fi ń ṣàlàyé ọ̀rọ̀ fáwọn tí ó bá mọ̀. Lẹ́kọ̀ọ́ mi yà àlàmú náà. Àwọn tí ó mọ̀. Ẹ má dá wọn lóhùn tó ti yé yín irọ́ náà ń pa. Kí wọ́n fi súnà bójú. Ẹ máa tún rìpọ́ọ̀tù péjì wa. Ọlọ́run ó ju yín lọ. Ọba tí ń múni tí èé bọ́ yóò mú yín. Ní bọ́mọ́lọ̀ lọ́wọ́ òdodo rí i pé ọ̀rọ̀ àwọn ṣíà dúró lórí àwọn òdodo kan ní ìyí tí mo ti ń sọ fún yín bí ọdún mẹ́wàá sẹ́yìn nípa ọ̀rọ̀ Sayyidina Ali ó ní tí wọ́n rí àwọn ṣíà dúró lórí ẹ̀ bẹ̀tẹ̀ àwọn àlùsùnà wá jàmáà pẹ̀lú wọ́n nígbàgbọ́ sí ọ̀rọ̀ àwọn sọ̀hábà kan tó kù díẹ̀ káàtó ṣùgbọ́n ọ̀rọ̀ ṣe ń bọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n tí mo sáfẹ́ ká mọ̀ ní pé ẹ má jẹ́ ká mọ talura wa. Ká máa talura wa lè máa pinnu fáwọn sí àná. Lè pinnu fún wọn. Mùsùlùmí ni wọ́n. Mùsùlùmí ni sí àbí. Mùsùlùmí ni sí à tẹkùnìkù mùsùlùmí ni. Ibi tí mo bọ́rọ̀ bọ̀ gan-an nù. Lè máa pinnu fún wọn. Lè pinnu fún wọn lẹ́tọ̀ọ́ lẹ́nu bẹ́ẹ̀. Torí gbogbo nǹkan tí kálukú ń wò tí kálukú ń wọ̀n nínú àdìsí náà ni kálukú ti ń rí gbogbo ohun tí ń wọ̀n. Ṣùgbọ́n àdìsí tẹ́yìn bá rí nínú àdìsí tí ẹ̀yin ò ní ti ń ní ọ̀rọ̀ tó ti ń sìn tẹ́lómi bá sọ ní ọ̀rọ̀ tẹ́lómi òun kò sọ̀rọ̀ ń bẹ̀. Bóò ni ò ṣe ní sọ̀rọ̀ ń bẹ̀ tó ti pé. Kò ṣe ní sọ̀rọ̀ ń bẹ̀ káàlẹ̀ yín. Káàlẹ̀ yín. Ìjọ yín ni kí lẹ́ńtà àwọn àgbọ̀dọ̀ máa ń lọ bẹ́ẹ̀. Tó dìde léyìí Ọlọ́run ṣàánú fún wa. Wọ́n bá tá a sọ lónìí Ọlọ́run má ṣe ní balẹ̀jọ́ fún aládìkí àwọn. Gbogbo ẹ̀yin tí a sọ fún Ọlọ́run jẹ́ kó yé yín. Alágbọ̀yé ni kọ́lọ̀ ń ṣe yín. Má ṣe ní alágbọ̀yé. Albarka ala nabi Muhammad. Bila hawla wala quwwata. Subhana rabbika.